bó wọn bá mọ̀ mí bí wọ́n mọ̀ mí. òun náà ni wà á tún tatluna kitaba afala ta'qilun. orí ẹ̀ yìí ni. ọ̀ gbádùn ni. tọ ó ló bí ọlọ́run júnújú kí ni wàá ṣe ká bá a fà níbi tí ò tọ́ a bá a fà. bí nǹkan bá bàjẹ́ wọn ni ẹ̀kọ́ àwọn afáwọn lékejì wọ́n fẹ́ kí wọ́n wá tún ṣe. àwọn gan wa ni kọ́ńfọ́. ẹ̀yin gan wa ni kọ́ńfọ́ ẹ̀yin gan ni dágbóru. nínú ẹni pé kò yẹ kó rí báwọn. mi ní o takhruju li fitna. ọ̀dọ̀ wọn fìdí náà díẹ̀ lé ọ̀dọ̀ wọn náà ní tó darí sí. jìnnà sí kọ́ọ̀sì àwọn tó lọ lánàá ó kọ́ọ̀sì pàtàkì ọjà lílì sáà sídìkín bil akhirin. Ibrahima babalẹ́jẹ̀ gbọ́n máa kéwú débẹ̀ wọ́n ní ẹ̀kọ́ dẹ̀ máa fi bí ọlọ́run tẹkùn sẹ́mi lẹ́ni tó ṣe pé tí n bá ọ̀rọ̀ rẹ lójú ẹ̀ máa sọ nígbà tí bàbá kọ́kọ́ tu wọ́n ní ọjà lè sáà sídìkín yé máa sọ̀rọ̀ rí lẹ́nu títí tí ó fi dijọ́ lè kìyàmá wọ́n tún ní ọjà lè sáà sídìkín fil akhirin sẹ́mi lẹ́ni tó ṣe pé tí n bá lọ tán ọ̀rọ̀ rẹ wọ́n mọ̀ sọ́n pa innal kamala yuhibbu mawlahu innal kamala yuhibbu mawlahu. Sheikhana biwisamihi. Bẹ́ẹ̀ni. Innal kamala yuhibbu mawlahu. Innal kamala yuhibbu mawlahu. Sí tẹnu fi papọ̀ lérí bàbá wọn wo tí wọ́n ké wọ́n sọ tí wọ́n ké ni. Wọ́n wá lo tí wọ́n ké. Tí wọ́n tún mọ̀ pé Ọlọ́run méje sí ọ̀rọ̀ sọ o. Méje sí ọ̀rọ̀ sọ. Bọ̀já lílè sáyẹn sídìkín fil akhirin tí n bá wà láyé àti tí n bá sí ń bẹ̀ mọ́ jẹ́ yọ sọ tó dá ń pa mi. Ẹnu. Bàbá ń bẹ tà sílẹ̀ wọ́n ní tó gbọ́ ẹ̀yìn jẹ́mọ́ wa bàbá ní ntọ́kápá Ọlọ́run bàbá tó wá ní astaghfirullah alazim. Kọ́lé bá gbọ́ra wáyé ni. Wọ́n kálí bá gbọ́ra wáyé ni kò sí kankan tó kápá Ọlọ́run. Kọ́lé bá gbọ́ra wáyé ni òun gan lọ́pàá. Àwa tó ní kí lọ́kàn wa mo ní ntọ́kápá Ọlọ́run lọ bí mo ti jókòó ìwọ́ wo ló ní ntọ́kápá Ọlọ́run ó lè ní. Bàbá gan ló tún sọ pé Ọlọ́run ló fi kápá rẹ̀ pé àdúrà kápá mi. Ẹ̀bẹ̀ bá bẹ̀ mí yín gbà kí ló tí wọ́n bẹ̀ wọ́n tí wọ́n gbà. Wọ́n sì wọ́n bẹ̀ òsì gbà. Ọgbà ni wọ́n náà sán lérí ó níbi tí wọ́n náà pa sí. Ọlọ́ ti kànga pa àwa nígbà náà wọ́n bẹ̀ ọ́ lórí pé ọjà kíní kò lórí kànga ẹ jẹ́ gbogbo wọ́n máa pọ́n ọkọ̀ ọjà ẹnìkan padà gbẹ́ bó lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ gọ̀tán ẹnìkan gbọ́ owó tó wá fa omi ẹ̀ wọ́n wá sí ilé ìtumọ̀ wá dáná ibi ẹbí lẹ́ẹ̀kọ́ sí. Wọ́n wá gbé ẹ̀ sí kànga yóò wá gbé igbá níbi mẹ́ẹ̀ẹ́dógún yìí kò fún mi bẹ̀ mọ́ ẹ wo lẹ já igbá sínú kí ni ẹ wá máa yọ o. ọ̀rọ̀ ìpani ìsìlani. èyí tí ó ń là wá ní kọ́lọ́ ní ọjọ́ tẹ̀wọ́ wájáde èyí tí ó ń là wá ní kọ́lọ́ ní ọjọ́ tẹ̀wọ́ wájáde. Ànábì Yusuf alayhi salatu wassalam ọ̀rọ̀ ló fi béèrè àná Ọlọ́run ní àná ló fi dé ij'alni ala khaza'ini al-ard bó ti wí Ọlọ́run ní sọ ti fẹ́nu béèrè rẹ̀ náà kó sì máa dáa fún ọ. ẹlòmíì sì ní ọ̀rọ̀ náà ló fi kó bára rẹ̀. ọ̀rọ̀ ni bẹ̀rẹ̀ wọ̀ nísìn. ọ̀dà yìí pé táwọn lè dá a mọ́ báyìí. kọ́ Ọlọ́run sì ni kò sí ní dà. nílẹ̀ ya'zunu ní an tazhabu bihi wa akhafu an ya'kula ad-dhi'bu wa antum anhu ghafilun. àwọn ọmọ táwọn ọba sọ tẹ́lẹ̀ bàbá náà lọ́kọ́ wọn. òun ló tún kọ́ wọn. la ilaha illallah. wallahi òun lọ́kọ́ òun náà ló tún kọ́ wọn. inni la ajidu bi shay'in tuhaddithuni àdébà Muhammad ó ní a máa kó mi rira kí n máa sọ gbogbo tẹ́mi ìbá ní kí n sọ. وما يمنعني أن أتكلم به إلا مخافة أن أبتلى ntẹ́mi fífẹ́ sọ gbogbo tẹ́mi ìbá ní kí n sọ ni pé kọ́lọ́ máa fi dán mi wò. kéèyàn ojú òkèlè kan máa gbé sáyé tàwọn náà ó sì dáa. àbí kọ́ máa sọ̀rọ̀ kó ní lérí ọ̀rọ̀ tó lé yìí òun wà lérí òótọ́ kọ́dà bí nǹkan wọ́n bá tán sí ni. kọ́dà bó wọ́n bá ta gbogbo tó ń wù. kọ́dà bó jó lóòótọ́ náà sọ́ra pẹ̀lú ẹnu rẹ̀ torí nǹkan òun lè tán sí ní tòótọ́. afẹ́rẹ́ Islam kó tó nípa lọ bí ọ̀rọ̀ òní a fẹ́ bá àwọn ọ̀gá NEPA sọ̀rọ̀ a sì wá fi wọ́n kọ́ His Excellency gọ́fúnà wa èèyàn dáadáa elétí gbáròyé Malam Abdulrahman Abdulrazak Sadawunangeri a wá fi àwọn NEPA àbí power holding a fi kọ́ wọn lọ́rùn bẹ́ẹ̀ bá ń gbọ́ announcement lérí rédíò mi ẹ máa gbọ́ ẹ̀rọ gba pèlépéèdì ọ̀fẹ́ ni o kò sówó ẹ tètè lọ gbà á ọ̀fẹ́ wọ́n ń pè èmi wá ń wò pé ọkùnrin kan wá ń bẹ èmi ẹjọ́ kọ́lé tira wa ni ìní pokọ rẹ̀ tó kọ mùsùlùmí ìnagijẹ ní pé à ń pè ní alábàjá òru ń bẹ ń jẹ gbẹ tí ń tajà lọ́wọ́ torí wọ́n tiẹ̀ wá báyàn pé ń tẹ́ ẹ wí pé ńgbà náà wọ́n ń sanwó ni ta ló sanwó lálẹ́ àná àtàtì ẹ̀sìdè lọ́lọ́ sanwó lánàá lọ san 135 lérí pé yóò gba prepaid. owó kí náà wà bí. owó kí ní prepaid.
ntí ọ̀wá tí ẹ̀ tún ṣe díẹ̀ 150 làwọn míì gbà ní prepaid ẹ̀ sì máa gbọ́ lé rédíò ẹ lọ́ọ́ gbà á kò sówó ń bẹ̀ ìjọba ló kó kalẹ̀. ṣé ẹni bá ti gbà yóò ṣe iná tí wọn yìí lọ mọ́. ẹ máa ra kan náà sí nígbà tí yẹn ra káàdì àwọn nepa náà lọ́ràn lọ́wọ́ àbáwọn power holding àwọn náà lọ́ràn lọ́wọ́ kọ̀sán gbága kí n má àfi tí náà bá bàjẹ́ tí wọ́n gbága wàá tún ṣe àmọ́ pé ẹ máa ha bíìlì ẹ máa pọ̀ ọba ti ra náà bí 2000 lọ́ra ní kíní ò dáa púpọ̀ ń tán báyìí iná kù ni ẹ tún lọ́ọ́ rà mí. ok onímọ̀ kéjì máa ṣe pọ́npọ́n tó ń sọ pé ọfẹ́ tán. tó bá ti adìpá yá ọ̀tán nù. bí náà tàn mọ́ náà yóò tún mọ̀ kí náà. ó sọ fún yín pé owó ti tán kò sí kíní kan mọ́ wọn ò ní sọ fún yàn yín náà lẹ́yìn ọ̀rọ̀ àwọn ará yìí. iná ni ò sí mọ́. níbi tó ti yẹ káwọn power holding wọn mọ̀ pọ̀ yẹ kí wọ́n fún gbogbo wa ní prepaid nìyẹn ẹ ní wàhálà tẹ́ ṣe mọ́ kálukú ọmọ wa rà ní nígbà àwọn oníkáàdì nísìn kírẹ́dìtì àbí wọ́n máa ń gbẹ̀yàn nulẹ̀ pé wàá ra káàdì wọn ò pé yẹn nígbà ọ̀bá rí yẹn pé kọ̀tàn o sì fẹ́ pé yàn ọlọ́ọ̀rà náà ni ipa àwọn power holding gan ló fún nísinmi èmi wá rò sí àfa ìwà Islam ní tí mo rò tí kìíní yóò fi fẹ́ kárí ni pé àbáwọn tí ń rí jẹkújẹ jẹ inú àwọn power holding tí wọ́n fẹ́ máa fi dọ̀tí yí àwọn ọ̀gá wọn lókè tí wọ́n máa fi yí wọn la àbáwọn wọn jẹ́ prepaid ọ̀kárí. ok ó sì lè jẹ́ bẹ́ẹ̀ náà. ó lè jẹ́ bẹ́ẹ̀ náà àfa ìwà Islam. níbi tọ́mọ àdámà bá ti rí nǹkan kan. wọn ò ní fẹ́ kí nǹkan náà ṣe ó dàbí ẹni tí ń rí jẹ́ ń di ọ̀tẹ̀ ni kò ní fẹ́ kọ́ ti ọ̀tàn kọ́tì ò tó máa pọ̀ sí i. kọ́ máa pọ̀ sí ni yọ máa lọ wá àwọn tí ọmọ sọ̀sọ̀kúsọ kọ́tẹ̀ ní ọtún bá máa kó tó bá máa jù bí irú epo tó wọ́n yìí ní irú epo tó wọ́n yìí nísìn àwọn owó kan nísìn ní NNPC àmọ́ bí a kó sí. ẹ jáde ni. yìí jáde náà ìmọ̀ ni. ní ma fún mi láwọn àwìn kan tẹ́ mọ̀ kà tọ́. àwọn owó kan ní ọ̀dọ̀ ta lọ́wọ́. ẹ yà wá rí o. owó bí òbí tí owó ní bátó ìgbé tí wọ́n bá ń fọmọ Nàìjíríà kọ̀ọ̀kan ní 5 million ó tún ṣẹ́kù lẹ̀. ibo lọ́wọ́ wọn wà. àmọ́ bí ó wà. ẹ sọ fún wọn. ẹ dákun gbogbo ẹ̀yin tí ẹ mọ̀ ń pa rẹ̀ ń bolówó wà. owó bẹ́ẹ̀ náà lówó ná tàǹtàn tí ó tàn ṣẹ́jú kan tẹ̀ ń pa ṣẹ́jú méjì yìí náà àwọn kan wọ́n kówó jẹ ó níye tó jẹ́ ẹ̀rí wọn ni àwọn náà wọ́n tún yan agbádá kí gbogbo Nàìjíríà nísìnyí ẹ̀rí nǹkan kan fi wọ́n ṣe bẹ̀rù Ọlọ́run ni bẹ́ẹ̀ nìkan bá wá gbé ẹran wàá bọ̀ ọ́ lẹ̀ ń hóhò bẹ́ẹ̀ nìkan bá gbéṣẹ̀ mú àpò kan wàá na gbogbo ẹ̀jẹ̀ ó bò àwọn tó yẹ kẹ́ ẹ lù ni wọ́n gbé òbítíbitì owó tí Nàìjíríà lè fi ṣe ìdàgbàsókè sí Nàìjíríà. adéhùn àtọ́ ní kìnìún náà ṣe fi ń lù wọn tálíkà náà ní lu tálíkà. tálíkà náà nínú kọ́mọ́tọ̀ ń wù. eré àmú wọn lọ bẹ̀ wọ́n wàá ti mọ́lé tọ́jú wọn ni kí wọ́n sọ pé sẹ́ran ló gbé ẹ ti lù àwọn ò ní bá wọn. ẹ fi ilẹ̀ kọ́ máa lọ àwọn tó gbowó. tọ́lá àwọn tó lù ú lónìí sọ pé àwọn lù mọ́. alẹ́ nìkan gbẹ́ bọ àwọn àdúgbò wa mú àwọn àdúgbò tí ń ké pé wọ́n gbẹ́bọ sí yín mọ́ wọ́n ń pa àdúgbò náà ní Ahlur Rasul community wọ́n wá mú ńgbà wọ́n mú ẹbọ ló gbé sí yìí wọ́n bá mú wọ́n mú ẹni wọn. wọ́n mú ẹni tó gbẹ́bọ máa jẹ́ ọwọ́ náà ẹ̀dọ́kọ̀ ẹ má jẹ́ ǹjẹ́ kò sí jẹ́ ẹ má jẹ́ ǹjẹ́ kò sí jẹ́ ẹ̀dọ́ yẹ kó ṣe jẹ bẹ́lẹ̀ bọ́ náà ni. kò sí àwọn èèyàn tó burú mbẹ̀ ni kí wọ́n nù kí wọ́n tẹ ọ̀rọ̀ fún ẹ̀kọ́ kó fi mí ní wọ́n ń gbé wàláhì kìí ṣe nǹkan tó ń lè jẹ wọn sáàjẹ kọ jẹ tó fi wá lọ́dọ̀ àwọn tí máa mú yàn ẹ sáà tí àwọn tí máa mú yàn wọn wá gbé lọ pé ẹ sáà máa jẹ àṣẹ kẹkẹ fún ẹgbẹ́ ìṣòro lọ́dọ̀ àwọn tí máa mú yàn. wọ́n gbé kí náà tẹ̀lé. àwọn padà gbowó ni kí lọ́kàn wọn owó náà làwọn gbà owó yìí náà lọ ba ayé jẹ́ ní ọ̀já gbádùn Nàìjíríà báyìí nísìnyí owó yìí ni. Baba wa His Excellency Malam Abdulrahman Abdulrazaki Alade ni o ẹ dákun ẹ bá wa ẹ̀yin àwọn kọmitì kan fáwọn àwọn power holding yìí kí wọ́n jẹ́ kí prepaid ọ kárí ọmọ Ànábì Ádámà. ẹ tún dákọ̀ Alade nísìnyí. gómìnà wa ní jẹ́ báwọn. Alade ni o. Alade ni wọ́n jẹ́. òun náà ni Abdulrahman òun náà ni Abdulrazaki òun náà ni Sadona Ngeri òun ni mọtẹlẹ ni n jalade o bẹ́ẹ̀ mi ti ń jẹ́ Alabi kí lẹ́yìn jẹ́ Ìsọ̀lá bóun náà ti ń jẹ́ tiẹ̀ náà nù Ọlọ́run kọ́mọ pin ọ̀gá náà ń pa Ọlọ́run kọ́ bá ṣàánú ẹ̀ Ọlọ́run bá ṣàánú gómìnà wa. Your Excellency ẹ bá wa pe àwọn power holding àwọn ọ̀gá wọn ni ẹ pè ẹ má gba àwọn ọmọ tí wọ́n ń jáná kí wọn o ẹ má pè wọ́n àwọn ọ̀gá wọn ńláńlá àwọn ni ẹ pè ẹni kí ni ń ṣẹlẹ̀ gan tí prepaid ò fi kárí bẹ́ẹ̀ bá fún gbogbo wa ní prepaid kò sí wàhálà ẹnìkan ń kówó gọ̀kọ̀ sanwó àmọ́ gbà wọn bá wá gbé bílì dé
ẹni tó jẹ 25,000 òun wà pé ẹ̀rẹ́kùn mọ́jà ní wà tó rọrùn láti jẹta náà nísìnyí àríná òní náà wọ́n sì tán fún wa ẹgbà 5,000 ọlọ́run wa mọ̀ iye 2,000 1,500 5,000 tí wọ́n ń gbà sáwọn lẹ́yìn wọn wà fẹ́ kí prepaid yọ kárí àwọn ọ̀gá wọn ò sì mọ̀ tó lówó tí wọ́n ń gbà ni wọn ò kó lọ ọ́fíìsì pé ọ̀gá nínú àwọn tá a rí náà wọ́n já o 180 tá a rí gbà ní wọn ò jíṣẹ́ kò dé ọ̀dọ̀ àwọn ọ̀gá ilé wo ni ń lọ àfá ilé ń lọ tí wọ́n mú ẹ̀lẹ́ ni wọ́n wà lọ ẹ̀mọ́ ẹ̀lẹ́ ọlọ́run ní jẹ́ ẹ̀mọ́ o wọ́n ní wàláhì làásì mú orírí àmọ́ wọ́n ní ọ̀dà bíi sóbò ọlọ́mọdé á sì jẹ́ ọlọ́mọdé á sì mú ọ̀dà bíi sóbò ní ẹ dákun gómìnà wa àwọn ọmọ yóò lálùbáríkà o ẹ ní kọsẹ̀ ẹ ní ṣubú o ẹ bá wa pé àwọn ọ̀gá àwọn NEPA ẹni kí ló dé prepaid tó bá sẹ́kù lọ́dọ̀ wọn kí wọ́n rọ jáde wọn fún kálukú àbí ẹ wọ́n ń gbé ńgbà náà ọ̀fẹ́ ni o ẹ jáde ẹ máa gbà ẹ àṣerọ́ ni ẹni ọ̀sánwó ẹ̀kúnlé mi lọ́wọ́ yín sì ń bẹ láyé kéèkú ẹ bá gbé Land Rover dé àjọlọjẹ ń gbẹ ń pòun ní èló lọ́lọ́sán lánàá ta lọ san fún yóò dákọ gbogbo ẹ fún yín nísìn so èyí ń clear ẹ dákun à ń bẹ gómìnà wa ẹ̀yin asọmọgbé wọn ẹ bá a sọ fún wọn ọ̀rọ̀ tó yẹ kẹ́ bá a sọ fún yín family house kálukú yín náà wọn ò rí náà lò family house yín tẹ́ fi kó lọ GRA wọn ò rí náà lò àwọn òsì rówó àárá kìíní dísù gbogbo ẹ lọ wọn àwọn ò rówó ẹ tí wọn bá rí jẹ náà wọn ń jẹ ẹjà fún wọn kí náà ó lè máa wà gbogbo àwọn ọmọ ìyá wa tí wọ́n dọ̀ ọlọ́kadà wọ̀nyí omi ò tiẹ̀ mọ́ gùn gan àmọ́ kí ni ọmọ ó jẹ kí ni ìyàwó ó jẹ à ń traficate sọ́wọ́ òsì ọwọ́ òsì gan lọ́wọ́ tí wọ́n fẹ́ fi overtake ẹ̀wẹ́ nígbà tí èyí ṣiṣẹ́ wọn èyí ṣiṣẹ́ wọn àbẹ́yìn tí ń wa máa rú wa. mi àjáde hàn. èyàn tan traficate sọ́wọ́ ọ̀tún kalẹ̀ látọjà ọba ó sì fi dóko lówó pọ́ńtà ṣiṣẹ́ lọ náà òun lọ́nà gbé kinní kan sí táwọn tó bí gan ọ̀gbọ́n ti ń gbé jìnjìngbá ẹ bá tún wá ní oyin ẹlẹ kò ní yẹn lẹ. oríṣiríṣi tá à ń rí nígbà tí ò sófin òfin ni ò sí ọlọ́run orílẹ̀-èdè Nàìjíríà dọwọ́ rẹ o. ẹ tó máa lọ ẹ̀yà bíi epo náà díẹ̀. tọ kéle kó tó wí. ẹ̀yà bíi epo yìí náà epo wọn. ẹ sọ ètí wọn bá ṣe àwọn náà mọ̀ pé wọn ibi tí wọ́n bá wọn pé ẹ tètò lérí rẹ̀ ẹ̀yin ọ̀mọ̀ pọ̀ wọn ẹ̀yin rọ̀ dànù mọ́tò ogun tẹ́ fẹ́ fi ṣe lẹ́fí ń ṣe pé kó báyìí tí wọ́n báyìí gbogbo nǹkan náà ni ọmọ wọn ẹ̀dàkùn tẹ́ bá ń pẹ́ lè ṣe rírí ẹ̀ torí wa náà lẹ́fi wà ń bẹ́ torí wa ni ẹ̀dàkùn wàhálà wa náà wọ́n ń ṣe ẹjọ́ torí wa jálẹ̀ ẹ̀dàkùn nítorí bá kù ń bẹ̀ náà ẹ̀yìn àjú ẹ̀ ọlọ́wọ́ fún yín ayé ń dààmú púpọ̀ ayé ń dààmú fa ayé ń sọ bàbá ọmọ adama ń jìyà fa ọmọ adama ń lò nira fa ọmọ adama ọgbádùn fa. ẹ pé gbogbo òròyìn tí wọn bá mọ ròyìn ní ìsìnkọjọ orí epo àti gbogbo tó lè yìí ọ̀rọ̀ 27 náà látún wá ń gbọ́. ẹ dákun ẹ fọ̀rọ̀ 27 lẹ̀ ná àmì tí ó dìgbà náà nù yín àmọ́ bẹ́ẹ̀ yín bá lo ti yín tán ọlọ́run o ẹni tí ó tún wá ṣe dáa ju ti yín lọ bàbá wa gómìnà tí ń bẹ níbẹ̀ lọ́wọ́ yìí ẹni tí ó ṣe dáa ju ti yín lọ ọlọ́mọṣà gbé síbẹ̀ ọ̀rọ̀ parí ẹ̀dàkùn ẹni àwọn tí máa ròyìn ẹnu wọn fọ̀rọ̀ 2027 lẹ́nà iná epo omi ẹ̀bá wà ṣe oúnjẹ ẹ̀yìn làgbàkà máa gbọ́ ẹ̀jòkó mítìnì rẹ̀ kó sì yọrí ni ẹ̀dàkùn ẹ̀yìn lọ́lọ́run ó bí yóò bí yín èyí tí ó jìyà nù yín ó jìyà èyí tí ó sì rí dáadáa nù yín ó rí dáadáa bó ti jẹ́ nù. tí ẹ̀ bá ṣe náà ni ó fà. afẹ́ wàsílám hikmatul yawm hikmatul yawm ọ̀rọ̀ ọgbọ́n wa lónìí kọ́lá Sufyanu Thawri àfàgbà ọlọ́mọ alábàríkà rẹ̀ Sufyanu Thawri ó ní asharatun ashiya'in min al-jafa àwọn nǹkan mẹ́wàá kan bẹ́ẹ̀ bá rí lọ́dọ̀ ẹ̀dá òmùgọ̀ èèyàn ni ẹ má gbé a ẹ̀fọ́ fún gbé mu ẹ̀fọ́ fún gbé mu wọ́n ní kí wàá làwọn àwà náà mẹ́wẹ̀ẹ̀wá yìí ó ní al-awwal rajulun aw imra'atun ọkùnrin ni o àbúbìnrin ni yad'u li nafsihi ń ṣàdúrà fún rẹ̀ ọlọmọsà kọ́lé ńlá fún mi ọlọ́njẹ́ ara mọ́tò ńláńlá gbogbo àdúgbò wa ìkọ́mọ́sẹ̀ ní onírú mọ́tò tí n bá ní ilé wa tí n bá kọ́ kọ́mọ́sẹ̀ ní ọ̀gbọ̀ ń wá ń ṣàdúrà fún rẹ̀ àmọ́ wala yad'u li walidayhi ọwọ́ gbàgbé àwọn tó bí kò ṣàdúrà fún wọn iṣẹ́ wọn ṣe wàhálà wọn ṣe kò ṣàdúrà fún wọn bí méjèèjì wal mu'minin kò ṣàdúrà fún àwọn mùmìnì gbogbo wọn bẹ ń tẹ́nísì tí wọ́n dákẹ́ kábẹ́ lọ gbà tẹ́nìkan lè sọ pé iye báyìí ni wọn. ọ̀rọ̀ tí wọ́n ń bẹ̀ wọn ní ìdákẹ́. ìdákẹ́ náà ni kọ̀ wá ṣàdúrà fún wọn òmùgọ̀ èèyàn ni
ẹni lẹ́ànà tẹ́rkà dùcáì lilwalidayn torí pé ìgbàgbé àwọn tó bí yẹn kéèyàn má ṣàdúrà fún wọn ni níbi àdúrà. yudayyiqu al-'aysha 'ala al-walad a máa jẹ́ kí jẹ ìmú iná ìlú ọmọ yóò nira yóò le ìgbà ó fún ma ìgbà tí ò tọrọ fún nígbà wọn tí ó tọrọ fáwọn tó bí wàhálà wọn yìí pọ̀. wàhálà wọn sì pọ̀ lórí wa àfáàní ẹlẹ́ẹ̀kejì àfáàwẹ̀ wa Islam rajulun qara al-Qur'ana òun lọkùnrin kan tó ti pé ń ké Kùránì wala yaqra'u fi kulli yawmin mi'atin aya kọ̀ máa wá ké pé lónìí 100 àyà lókè sẹ́yìn gbọ́dọ̀ 100 àyà lókè kama qala an-nabiy sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bá nígbà Muhammad sọ pé man qara'a kulla yawmin 100 ayatin min al-mushaf ẹni ó bá ṣe kéńké 100 àyà nínú al-Qur'ani 100 àyà. bitartili pẹ̀lú tútù lera wọn farabalẹ̀. ó farabalẹ̀ wa khushu'an ẹ̀rí báwọn ó sì ń ké pẹ̀lú bẹ̀rù Ọlọ́run kìí ṣe pé ń gbọ́ wá yín kíní sókè òun kọrin pẹ̀lú bẹ̀rù Ọlọ́run ní fi ń ké wa sukuni ó wá farabalẹ̀ ń ké pẹ̀lú farabalẹ̀ kìí ṣe pé aláwọ̀ ń ké dáadáa. ń ké ni tabarakalladhi biyadihi al-mulk وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا ẹ̀bá ń ké bá ń pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ìpáyà Ọlọ́run kataba Allahu lahu min ath-thawab Ọlọ́run ni wọ́n kọ fún nínú àwọn aládàá bi miqdari ma yahmiluhu jami'u ahli al-ardi àwọn tí ń bá ń lo Kùránù bó ti yẹ kí wọ́n lò lápapọ̀ wọn lórí ilẹ̀ ilẹ̀ bóun ti ń ké tiẹ̀ ní wà fún déédéé òfin wọn ní ìsàn fún. Allahu akbar. àfọwọ́ islam ẹ wọ Ọlọ́run pẹ̀lú wọfá. wa man qara'a mi'ata àyà ẹni ó bá wá ké 100 àyà kataba Allahu lahu min ath-thawabi bi miqdari ma ya'miluhu ahli as-sama'i wa ahli al-ard. fẹ́ẹ́ pé tilẹ̀ ló wílẹ̀ kan ọwọ́ ni àwọn tí ń bẹ ń sánmà àtàwọn tí lópin ìgbà tí wọ́n bá ń lò. ẹ̀san tiwọn náà. ẹ̀san tiwọn náà ètò kó fún. ẹwọlọ́wọ́ athalis ẹlẹ́kẹta rajulun dakhala al-masjida wa kharaja ọkùnrin kan ó wọ mọ́sálásí ó sì jáde bẹ́ẹ̀ walam yusalli rak'atayn kò tiẹ̀ wá kọ́yẹn náà fìlà rákà méjì kò tiẹ̀ wá yàn ní wọ́n bá ń wá pírẹ́sidẹ́ǹtì àwọn àgọ̀ láyé àwọn ẹgọ̀ òun ni. Arọ́bìrún. Èyí wọbẹ̀ ń jáde lásán. Èyí wọbẹ̀ lásán jáde lásán. Orí pọ̀ nú ẹ̀ ìwọ náà mú kàn bẹ̀. Kátó tó wá kí wọ́n fi mítìnì sí ni wọ́n sára sí nìsín. Mítìnì. Ẹni gbogbo wọn ti dé. Ẹni sílẹ̀tọ̀ ti dé. Ẹ̀sùn ló mọ́tò wá sí. Àwọn obìnrin náà wà lójú wíńdò. Àkànbí ni o. Wọ́n pé káìkáìká ẹ̀dá fún mọ́sálásí. Wọ́n kàn fẹ́ bá wa sọ̀rọ̀ nínú mọ́sálásí. Nínú àwọn wí. Gbogbo ẹ̀yin tẹ́ wọ́bẹ̀ mu tẹ́ ẹ̀yẹn náà wíwà méjì. Òmùgọ̀ ni. Arọ́bìrún ẹlẹ́ẹ̀kẹrin. رجل يمر على المقابر ولم يسلم عليهم ẹni tó tún wá jẹ́ ọba àgọ̀jù láyé òun lẹ́ni tó kọjá ní ìtẹ́ cemetery ọkọjá ń bẹ̀ la ilaha ولم يسلم عليهم kò tí ẹ̀ wá kí wọ́n pé salamullahi alaykum ọkọ̀ wá sàdúrà pé bisimilahi rahman rahim wallah ọwọ́ akẹ́tọ́ àwa náà ń bọ̀ àsìkò tí yín ló tó lẹ́ fi wá yà yín sí wa àwa náà ń bọ̀ wá báyìí. irú ọkàn ni wọn ò nílé. ẹ̀rí wọlé ayẹyẹ ẹ̀rùn lẹ́hùn kò ṣàdúrà fún wọn ọkọjá ní tẹ́ ọwọ́ ńlá ti sìgá ọkọjá ní tẹ́ o tún wá rọ nǹkan sínú kóòkì ó gbé dání báyìí ọ ṣàdúrà pé àwọn kan ní bámu yìí níbi ojú rẹ bá tó lè wòdé lówó wọn lọ èèyàn ni wọn. ó yẹn bá ní balógun ẹgọdà wọn mú wàlẹ khamis ẹlẹ́ẹ̀karùn-ún rajulun dakhala madinatan fi yawmi juma èèyàn tó wọ ìlú kan lápèjúwe ẹlẹ́kùn òní friday afẹ́sáré dòndó ọwá dòndó ọ̀lọ́jímà o sì débẹ̀ lásìkò tí jímà kọ́kọ́ ọlọ́jímà lóko ọ̀wá kírun walam yusalli jumu'a ọ̀wá kí jímà ní wọ́n bá ní ta ni ó jẹ́ ẹni tí ó máa jẹ́ eléri gbogbo àgọ̀ ìwọ ni. السادس إليكبا رجل أو امرأة نزل في محالتهما
alimun walam yazhabu ilayhi ahadun ẹ̀rí àfa wọ̀lú wọ́n là àfa àgbà kan ti wọ̀lú nísìnyí ẹ wá wò nígbà tí wọ́n là àfa wọ̀lú ni àwa rẹ̀ nìkan nùlú kó tiẹ̀ wá lọ ọ̀dọ̀ ẹ̀ pé asalaamu alaykum agbọ́ pé ẹ̀dín náà ni bí yata'allama minhu shay'an min al-ilmi kò lè ráǹfààní kan lára wọn pẹ̀lú mímọ̀ pé ẹ dákun. tọ́ra àwọn tó láǹfààní nù. àwọn tó láǹfààní láàánú ọ wá sí àwọn èèyàn wa náà bá wá pé àwọn olórin tí ọkọ ni fún wọn nílẹ̀ yìí nísìnyí wọ́n wá wà lóòtẹ́ẹ̀lì àwọn èèyàn wọn máa lọ níjọ níjọ àwọn èèyàn wọn máa lọ níjọ níjọ pẹ̀lú envelope àwa ti kínní nì tí yín lẹ̀ yìí nì àwọn fans ẹgbà owó ẹ̀bùn tiwa ni. ó yí ipò nù nítorí wọ́n ṣe fáfá lóyún. ní tí wọ́n ṣe wá bá wọn á lọ sí báwọn ó yí ipò nù. àáfàá lé ẹlòmíì ògùn kọ́bọ̀dù. tọ́tí mọ́ láàbà náà. àmọ́ lè lọ sàfá náà nígbà wọn níbẹ̀ ni kíní ó ti kọrin yẹ́wà ni àlàyé máa ń kó yín jẹ kan máa ń gbádùn orin yín gan ẹ̀jẹ̀ manage ẹ̀ 150,000 ní kẹ́ fẹ́ra káàdì. ok àwọn lòun ń jẹ. àwọn lòun ń jẹ kọjẹ tẹ ntọ́lọ́hún ṣe fún kọjẹ mọ́ àwọn alámọ̀ lòun ń jẹ àwọn tí ọ̀dọ́ lọ́mọ gbogbo. àṣàbẹ̀ ẹni ẹ bá ní ti ń ṣe báyìí ẹgọ ìyẹn ni. ẹlẹ́ẹ̀keje rajulani tarafaqa walam yas'al ahaduhuma an ismi sahibihi. àwọn èèyàn méjì tí wọ́n ń ṣọ̀rẹ́ ọ̀rẹ́ gidi ni wọ́n ọ̀kan ọ̀wá mọ okò ẹlẹ́ẹ̀kejì wọ́n á gbé ẹ̀ tí ń bọ̀rẹ̀ bọ̀rẹ̀ sí a ti bọ̀rẹ̀ bọ̀rẹ̀ sí ìjọ kẹ́mẹ́ lájọ sí ìyàwó yóò ti tó kàbí yóò ti tó 25 years ẹ̀dá kò kọ́ wọn la fẹ́ fi kún un kí náà ọ̀rẹ́ wa dùn débi kéèyàn ìmí òkókó rẹ̀ ní a bá níta ni ìyá àwọn ẹgọ èèyàn òun ni ìyá wọn àbá ẹwà Islam Sufyanu Thawri ní jẹ́ agbógunmu táwọn yìí afáàmì ẹlẹ́kẹjọ rajulun da'ahu rajulun ila diyafa ẹnìkejì pèpè wá kí mi sílé mi mo ti kọ́ nísìnyí àti sílé yìí nísìnyí yóò ti fẹ́ tó bí àìmọ̀ tí ń súnmọ́dún kan lọ wá kí mi sílé mi falam yazhab kọ̀ wá lọ falam yazhab ila diyafa kọ̀ wá lọ bá alálejò lóòótọ́ pé lọ́mọ́sá fọlùbákà sílé kọ̀ lọ níbàlá ẹgọ ẹ̀yẹn dà òun ni wàtáàsì ọyọ kọ lọ ìbọn rẹ ló pè ẹlẹ́ẹ̀kẹsàn ṣáàbùn ọ̀dọ́ ṣáàbùn ọ̀dọ́ yòdọ́ yìírùn ṣàbàbà ọ̀rá ọ̀dọ́ rẹ̀ láre ọ̀rá láre wàlámù yàtúndínlẹ́bù lẹ́yìn ibi ìmúkúmu ìfàkúfà gbogbo jẹkújẹ gbòǹkàkí nǹkan ìwòkúwò òdekóde gbogbo nǹkan òfin ọ̀rọ̀ àsìkò ọ̀dọ́ rẹ̀ láre kò fi sin lọ́hùn wàlámù yàtúndínlẹ́bù lẹ́yìn kò sì wá mímà kó tiẹ̀ lọ́ kọ́ ń pa wàlá adam kọ́kọ́ bó la ti báyàn lò ẹ̀kọ́ kọ́ wa ní wọ́n bá ń gbé àwọn ọmọlẹ́yìn àwọn ẹ̀gọ́dà kọ́nàwọ́ torí ó lásìkò láti ṣe kò ṣe sọ̀rọ̀ lásìkò láti ṣe àfẹ́wà islam kò ṣe wàlá àásìr àfẹ́wà islam ẹlẹ́ẹ̀kẹwàá rajulun shab'an oyo kẹrí oyo gbogbo nǹkan tó fẹ́ jẹ ní rí jẹ wàjáàrù jáàrù kìí ní ó mú nǹkan o ọjẹ́ nítọ́lọ́run ní oyó kẹ́kẹ́kẹ́ gbogbo tó fẹ́ jẹ ní jẹ oúnjẹ ń bẹnu ilé ẹ̀ tó ń jẹ kọ́ ní tiẹ̀ tó ń jẹ kọ́ wàjáàrù jáàrù alámúlétí rẹ̀ aládùúgbò rẹ̀ ebi sì ń pa wọ́n gàrí kò rí mu wọ́n wá gbogbo ẹ̀ wọn ò rí ní sì ń wò wọ́n wala yu'tihi shay'an kò wá fún ní kankan min ta'amihi nínú ojú mo rí táwọn ọmọ mu gàrí yéé ṣe ráìsì ni ẹ lọ́ọ́ ṣe ẹ̀wà náà nì mo ti ní kí akíní ọba ń gbé ìbọn ìdajì kìíní fún yín kọ̀ wá ṣe bẹ́ẹ̀ fẹ́ bá ní ẹgọ èèyàn dà láyé toró ní tí èsì kọ̀ wá sí ẹgọ ni afẹ́rẹ́ àsìlámù ọ̀rọ̀ lágbọ́ yìí n ti ń lọ láyé nísìn láàrin àwùjọ àwa àfa kí lè rí sí. èyí tẹ tòdálẹ̀ ilẹ̀ àbá kọ́kọ́ mú bẹ̀rẹ̀ ẹ mú. adúpẹ́ fún àwọn àlùfáà wa láti àárọ̀ tí a ti ń bá wa sọ̀rọ̀ pa Sufyanu Thawri èyí tẹ́ fi parí ẹ̀ nísìn ni pé anabi Muhammad sallallahu alayhi wa sallam anabi ni afsu salama ẹ máa fọ́n sálámà láàrin ara yín Allahu akbar ẹ máa fọ́n láàrin ara yín bẹ́ẹ̀ náà
ẹ máa fún alẹ́ àná yẹn ni pé ara ẹ̀kọ́ Islam tí wọ́n fi ní mú yàn ní ẹgọ̀ irú tẹ́ ẹ̀ka yìí bẹ́ẹ̀ ni yanni pé tọ́ba ti ọ̀pàdé yàn nínú mọ́tò ni jíọ́ inú márúwá ni orí ọ̀wàdé sọdẹ́ ni tí ń bá rìn lọ òun ni ó sálámà sáwọn tó jòkó assalamu alaikum òun lọ tọ́ sí kọ́ sálámà sẹ́ni tó jòkó lẹ̀ ẹni tí ń tọ́wà lórí ẹṣin الراكب يسلم على الماشي ẹni tí ń rìn lọ ẹni tó gun nǹkan òun ni ó sálámà sí wọn kì í ṣe pé ẹni tí wọ́n ń rìn lọ ni ó sì máa sálámà sẹ́ni ó wà lérí mọ́tò lórí ẹṣin àbáwà nú ọkọ̀ ẹ fẹ́ wọ mọ́rọ́ nísìnyí lápẹjọ ọ̀rọ̀ ti du ó sì bá yàn ń bẹ̀ mùsùlùmí ni ọ́ ó sì ráhùn tó jòkó lẹ̀ náà pé mùsùlùmí ni wọn ọ sálámà sí wọn ń tọ́ dànù àmọ́ ọkàn wọlé rọ́ọ̀yì ó ní ìdí wọn àwọn ànábì ṣe gbé ọ̀kalẹ̀ sallallahu alaihi ó lè wasallam pé kò sí tọ́kàn mi màá rí kò sí tọ́kàn mi kálukú wa wọ mọ́rúwá ni kálukú wa wọ tọ̀rọ̀tọ̀rọ̀ ni bó ti wọlé hùn kò sí tí ò lè ṣẹlẹ̀ ọlọ́mọ àbúrò sí ikọ́ lè gbé àwọn náà wọ́n sáré bomi fún wọ́n lè ní àmọ́ nípa ọ̀tà kan bí Bẹ́ẹ̀ni. àmọ́ ọwọlé ọ̀sálámà wọ́n mọ̀ wo ni tí èwu ẹ̀jẹ̀ bí ó tiẹ̀ ṣe náà wọ́n gùn gúnrún rẹ̀ wọ́n jèrè ọ̀rọ̀ lára ẹ̀ ẹ̀ sì wọlé ẹ̀ ń jẹ́ àmọ́lẹ̀ ẹ̀kẹ́ nìkan ẹ̀sìn rọlé wúrọ̀ yìí nísìn àwa lómi bí sẹ́ lè mú ẹ lè mú lẹ́yìn àbá lè kí wa ọgbà pẹ̀lú àpọ́nlé mọ́nù السلام بينكم. bẹ́ẹ̀ náà kò bẹ́ẹ̀ bá تدخل الجنة بسلام tó bá ṣe bẹ́ẹ̀ ọ wà lè jẹ́nà pẹ̀lú kẹ́ni tó wàtí ìmú tọ́ àmà wàtí ìmú tọ́ àmà ẹ máa ìtẹ́ tọ́tọ́ ta sọ gbẹ́ inú ẹ máa fúnra yín ló ń jẹjẹ ọ̀dà abẹ́ àṣọ ẹni tá a bá ní ọ̀dà à ń sọ ọdún o ẹ fún wọn lẹ́ran yìí tó sì náwó sọnù abẹ́ńtà ni ọyẹ lọ gbẹ̀rẹ̀ sí fún wọn o tó mọ́ láwọn tí ń ṣe bẹ́ẹ̀ bóyá àárín wọn ò dá tẹ́lẹ̀ kò sí ti ń bẹ láàrin wọn àmọ́ tó ṣẹlẹ̀ òun náà wá ṣe dá ẹni tó fún wọn ti dá àǹtí tọ̀ ọ parí bùtùgbẹ́ gan náà ni pé ẹ fúnra yín ló ń jẹ anabi Muhammad Sallallahu alaihi wasallam nígbà náà ni pé wọ́n sọ pé wàláhi lam yu'min wàláhi lam yu'min anabi wà gbẹ̀tẹ̀ mẹ́ta wọn náà sàbẹ̀ wọn pé ìtàní tani a ní nítorí anabi wa níbo la wọn máa ń bá tashabaan ọjà lòjà anabi wa tún wọn lẹ ẹ má wulẹ̀ dààmú ẹni tí ọgbọ́ ló ń gbọ́ lẹ́nu tó ṣe pé ó yóò kẹrí gbogbo tí yẹn jẹ lẹ́nu lónílé kọ̀ wá máa wọ níwẹ̀rẹ̀wẹ̀rẹ̀ wọ́n lè nídìí ẹ̀ wọ́n lè nídìí ẹ̀ wọ́n ní wọ́n gbé ráṣù ṣáàtìn orí erin ewúrẹ́ wọ́n gbé lọ fún anábì Muhammad sallallahu alaihi wasallam anábì máa gba ẹ̀bùn àmọ́ kì í gba sàrà. يقبل الهدية bí a ti yàtọ̀ náà nù ولم يقبل bí a الصدقة ti yàtọ̀ náà nù àtẹ̀mú àti sàárà gbogbo ẹ̀ làwọn ń gbà láyé lónìí tó sáwà Tọ́ sí wa o. anábì ni o anábì ẹ̀bùn òun máa gbà kódà ìgbẹ́ ẹ̀bùn míì tá anábì ò nídìí ẹ̀ sallallahu alayhi wa sallam àmọ́ yóò sallallahu gbà nígbà alayhi wa pé òun sallam gangan ní òtún apàdà gbé fún ẹlòmíì. صدقة هذه أم الهدية sọ́dọ̀kọ̀tà àrí صدقة هذه أم Allah. الهدية sàárà lélẹ́yìí ni àbí ẹ̀bùn abẹ́ ẹ̀bùn mi tọ́ba ní ẹ̀bùn ni wọ́n ní kọ́dà báyìí pé tí ànábì nídìí ojú rẹ̀ náà ni ó ti máa jẹ وجهك جديد tọ́ba jẹ́ pé nǹkan jíjẹ ni ojú Ojú rẹ̀ ti máa ànábì jẹ, ọgbà tó pé ẹ̀bùn ni. inú rẹ̀ ó sì dùn sí i wọ́n á ní kí ló dé wọ́n tún wá lọ́yìn pátá wúrà nígbà Muhammad kí ló dé Allahu tó ṣe pé ìwé gba sàárà ẹ̀bùn lọ́mọ gbà ìdọ̀tí ọmọ ádámà ní sàárà lè ṣe ṣe fi bàdá nàbìlà ìdọ̀tí ọmọ ádámà ní sàárà Bẹ́ẹ̀ ni. inú ìdọ̀tí ara wọn ni wọ́n mú kúrò. sẹ́ẹ̀rì o ẹni sùúrù bàbá ọlọ́run kò tí a wá sànú yẹn bẹ́ẹ̀ bá ń bọ́ àwọn àṣìṣe bá ní ẹ̀dà níyàn tẹ́ ẹ fẹ́ lọ́dọ̀ ọlọ́run ẹ̀ ní ẹrẹ́ lòmíì 1000 yà sí báyìí ọlọ́run wọ́n ti tẹ́sí gbogbo ẹ̀ mo ti ṣe skáànì gbogbo ẹ̀ mo ṣe ìwọ ọlọ́run wọn bí ó wà ewu àfọwọ́ òun mú àbí. àní fi ń gbé gbogbo ara dákun ọlọ́run yìí ń lọ fún wọn nù. ara ẹ̀kọ́ tí a fún wa ìdọ̀tí ni ara ẹ̀kọ́ tí a fún wa tún ṣe gbọ́tọ̀ bá ṣe wá sí kò nídìí kọ́ ọmọ àfi rọra tọ́lá àwọn adẹ́lùmí sára pẹ̀lú ọ̀rá díẹ̀ kọ́ wá fi irun gbogbo ara rẹ̀ èyí sì ó lè fàdíẹ̀ sí sàárà èyí lè ṣe Bẹ́ẹ̀ ni. tọ́ba lágbára rẹ̀ gbogbo tí èyí fi sàárà ò lè fi ṣe sàárà ò bẹ́ẹ̀ nírú wọ́n ní irú báyìí sáà nǹkan báyìí ni ó fi ṣe ntọ́ ọba lágbára bọ́gẹ̀dẹ̀ ló ní ni oníkápá rẹ̀ ó fi ṣe gbogbo ló ní ó fi ṣe ntọ́ ó fi ṣe òun àníbùwà Muhammad sallallahu alaihi sallallahu wasallam alaihi wasallam ìdọ̀tí ọmọ ádámà ni òun fi gba sàárà ẹ̀bùn ní mọ̀ gbà orí ewúrẹ́ tí wọ́n fún bánẹ́bí yẹn ti ń gba kírun ibi tí ìdùnnú bí ti ń gba kírun gbogbo dọ́dọ̀ lágbájá gbogbo dọ́dọ̀ tọ̀hún bó ti di pé ó ti náà. Allahu akbar afẹ́fẹ́ islam náà. adúgbò fún ọlọ́run alhamdulillah ẹ ti clear eléyìí o ẹ dákun àrọwà wo láàpá sí gbogbo nǹkan à ń gbọ́ wọ̀nyí. àrò wà tá a parí àná pé téèyàn bá ń gbọ́rọ̀ ọlọ́run kó lò ní
tẹ bá ń rọ́jú gbọ́ wá sí ẹ̀sìn máa rọ́jú lo wá sí ẹkún tẹ kálẹ̀ kan fún àfàwà Sufyan Sàwórí àlọ́mbà ayọ́ ní sí wọn bá gbà ó kọ pé Sufyan Sàwórí pé yọ gbó kọ̀ ń létí báyìí ẹni bàbá wà sí àgbà yìí bẹ́ẹ̀ ni o ọlọ́mọsàbà ayọ́ ní sí wọn akẹ́wọn àwọn ni wọ́n dá ọ̀rọ̀ àfà kan kọ́ wọ́n dà kó kọ rẹ̀ ni àwọn wà níta àmọ̀tẹ́lẹ̀ ní àfà kan wọ́n ní Ọlọ́run kan báyìí wọ́n dà kọ rẹ̀ Sufyan Sàwórí ni ó tún aṣọ náà rẹ̀ pé ní tó bá wọ mọ́sálásí tó jáde ẹ̀yà tún sọ yìí náà wọ́n lẹ́nu sọ́ọ̀lì rak'atayn wọ́n ní gbogbo etí ọba wọ mọ́sálásí lásìkò pé wọ bẹ́ẹ̀ pẹ̀lú àlùwàlá tó bá ń tọ́ dáa fún ọ tó lóore ni pé kó ṣe rákà méjì ọ̀yàn tahiyatan lil masjid òkè mọ́sálásí náà nù torí bẹ̀yìn ṣẹlẹ̀ lásán bẹ́ẹ̀ tẹ́ ti sọ di pé ilé Ọlọ́run wa anna al-masajida lillahi fala tad'u ma'a Allahi ahada irú bẹ́ẹ̀ ọ̀hún wọbẹ̀ ilé téèyàn wọ̀ tó níbi ìṣe wọbẹ̀ bẹ́ẹ̀ ni bọ́ wọbẹ̀ ọ̀sẹ̀ ọ̀tún ló gbé wọlé اللهم صل على سيدنا محمد وعلى اله واصحابه وسلم اللهم افتح لي ابواب رحمتك ó sì gbé wọ́n báyìí tó jáde اللهم اني اسالك من فضلك gbogbo àwọn kìíní ayé yàtọ̀ sí pé yẹn kan ẹlòmíì wà ń wọlé yóò bá wọ mọ́sálásí ni salamu aleykum wọ́n yẹ sálámà sí inú mọ́sálásí èyàn wà ń bẹ́ kò sí bẹ́ẹ̀ ó ní tó wì wọ̀bẹ̀ ni bí sálámà ṣe dáa tóun sálámà kọ́ bá wọ̀bẹ̀. salamu aleykum wa rahmatullahi. ẹgbẹ́ ìjà mọ́sá salamu aleykum àbẹ́ àwọn èwo ni àná. inú ilé wọn sálámà sí kọ́dà bí wọ́n bá ṣe jáde kó o tó ní ntẹ́ wì ń bẹ́ ara ẹ̀kọ́ tí wọ́n ní kí akọ́ra wa. Allahu akbar. kọ́lọ́ wọn wọlé nàbí lọ́dọ̀ Ọlọ́run bá ti wá ń gbọ́ yìí ìtọ́ dáa ni kéèyàn máa lò ó. ọ̀dà mo wá sọ fún yín pé àwùjọ tá a bára wa ń bẹ̀ kílẹ̀ ìmọ̀ràn wo lè gba gbogbo ọ̀dọ́ àfa lásìkò tá à ń lò lọ́gbọ́ yìí ní sàmánì tá à ń lò lọ́gbọ́ yìí. tó n kò ṣe pé ìwé káwé lọ́lọ́run gbé fún wa ni ẹni tí ń bá ti ń jà àfa ó ti ké gbogbo bí ó ti lo ayé nu kéwú tó kéwú àmọ́ tá a bá wá rẹ́ ni ó ké tí ó lò ó kò sí nǹkan kan òun náà ń bẹnu ẹni tá a kà jí nù. aji ó sunu ebe òkè ibò ọmọ. wadhakir fàyínà dhikra tanfa'u bẹ́ẹ̀ bá ń ṣe bẹ́ẹ̀ ẹ̀ tún òun náà wọ́n sì bá wọn mọ ẹ̀bẹ́ rí bẹ́ẹ̀ ẹ̀ mọ̀ bẹ́ẹ̀ ẹsẹ̀ lẹ́yìn ò lè ṣe òkìkí ayé wa wù ní. ó wù yín ẹ̀yànà tíra ní pé ìyànà tíra ní káàfọ́ ọmọ ṣe tí òkè. وعالم بعلمه لم يعمل يعمل من قبل عابد الوسط من قبل عابد الوسط àfọ́tí wọ́n ní alimu بعلمه لم يعمل ẹ̀fà pẹ̀lú mímọ̀ rẹ̀ tí ò lo mímọ̀ rẹ̀ fi ṣiṣẹ́ mu'addab àjẹníyà parí min qabl عابد الوسط abọ́gi bọ̀ pẹ̀ ká tó jẹ́ yà àfáà ló ti kọjú yà parí. yóò kọ́ wòran àfáà náà. ebi wọ́n mọ̀ ebi wọ́n mọ̀ ebi wọ́n mọ̀ mí. وأنتم تتلون bọ́n wọn bá mọ̀ mí ebi wọ́n mọ̀ mí. ọ̀hún náà ni wà á tún tatluna kitaba afala ta'qilun orí ẹ̀ yí ni. ọ̀ gbádùn ni. tọ ó ló bí Ọlọ́run júnújú kí ni wàá ṣe ká bá a fà níbi tí ò tọ́ a bá a fà. bí nǹkan bá bàjẹ́ wọn ni ẹ̀kọ́ àwọn afáwọn lékejì òun wọ́n fẹ́ kí wọ́n wá tún sí i. àwọn gan wa ni kọ́ńfọ́. ẹ̀yin gan wa ni kọ́ńfọ́ ẹ̀yin gan ni dágbóru. náà ni pé kò yẹ kó rí báwọn mi ní òótá àròjọ lè fitna. ọ̀dọ̀ wọn fi dínà sí ilé ìta ọ̀dọ̀ wọn náà ní tó darí sí. ẹ jìnnà sí kọ́ọ̀sì àwọn tó lọ lánàá ó kọ́ọ̀sì pàtàkì ọjà lisana sidikin bil akhirin. Ọlọ́run Ibrahima babalẹ́jẹ́ gbọ́n máa kéwú débẹ̀ wọ́n ní ẹ̀kọ́ dẹ̀ máa fi bí Ọlọ́run tẹ́kùn sẹ́mi lẹ́ni tó ṣe pé tí n bá ọ̀rọ̀ rẹ lójú máa sọ nígbà tí bàbá kọ́kọ́ tu wọ́n ní ọjà lisana sidikin jẹ́ máa sọ̀rọ̀ rí lẹ́nu títí tí ó fi dijọ́ ní kìyàmá wọ́n tún ní ọjà lisana sidikin fil akhirin sẹ́mi lẹ́ni tó ṣe pé tí n bá lọ tán ọ̀rọ̀ rẹ wọ́n mọ̀ sọ pa àná. wọ́n sọ pa innal kamala yuhibbu mawlahu innal kamala yuhibbu mawlahu. da'ani uhanni'u shaykhana bi wisamihi bẹ́ẹ̀ni innal kamala yuhibbu mawlahu innal kamala yuhibbu sí tẹnu fi papọ̀ lérí bàbá wọn wo tí wọ́n ké wọ́n sọ tí wọ́n ké ni wọ́n wá lo tí wọ́n ké. tí wọ́n tún mọ̀ pé Ọlọ́run méje sí ọ̀rọ̀ sọ o méje sí ọ̀rọ̀ sọ bọ̀já lè sànà sídìkì pẹ̀lú akhirin tí n bá wà láyé àti tí n bá sí ń bẹ̀ mọ́ jẹ́ yọ sọ tó dáńpa mi ẹnu. bàbá ń bẹ ń tà sí rí wọ́n ní gbogbo ẹ̀yin jẹ́ máa wá
bàbá ní ntọ́kápá ọlọ́run bàbá tó wá ní astaghfirullah kọ́ni bá gbọ́ra wáyé wọn kálí bá gbọ́ra wáyé ní kò sí kankan tọ́kápá ọlọ́run kọ́ni bá gbọ́ra wáyé ní òun gan lọ́pàá. àwa tó ní kí lọ́kàn wá mo ní ntọ́kápá ọlọ́run lọ bí mo ti jókòó ìwọ wo ló ní ntọ́kápá ọlọ́run ó lè ní. bàbá gan ló tún sọ pé ọlọ́run ló fi kápá rẹ̀ pé àdúrà kápá ẹ̀bẹ̀ bá bẹ̀ mí yín gbà kí ló tí wọ́n bẹ̀ wọ́n tí wọ́n gbà. wọ́n sì wá bẹ̀ òsì gbà. ọgbà ni wọ́n náà sán lérí ó níbi tí wọ́n náà pa sí. ọlọ́ ti kànga pa àwa nígbà náà wọ́n bẹ̀ ọ́ lórí pé ọjà kíní kò lórí kànga ẹjẹ́ gbogbo wọ́n máa pọ́n ọkọ̀ ọjà ẹnìkan padà gbẹ́ bóòwò lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ gọ̀tán ẹnìkan gbọ́ owó tó wá fọ omi ẹ̀ wọ́n wá sí ilé ìtumọ̀ wá dáná ibi ilé ẹ̀kọ́ wọ́n wá gbé ẹ̀ sí kànga yóò wá gbé igbá níbi mẹ́ẹ̀ẹ́dógún yìí kò sómi bẹ́ẹ̀ mọ́ ẹ ìwọlẹ̀ já igbá sínú kíní ẹ wá máa yọ ọ̀rọ̀ ìpani ìsìlani. èyí ó là wá ní kọ́lọ́njì ọ̀tẹ̀ mi wá jáde èyí ó là wá ní kọ́lọ́njì ọ̀tẹ̀ mi wá jáde. Ànábì Yusuf alayhi salatu wa salam ọ̀rọ̀ ló fi béèrè àná Ọlọ́run ní àná fi dé ij'alni ala khaza'in al-ard bó ti wí Ọlọ́run ní so ti fẹ́nu béèrè rẹ̀ náà kó sì máa dáa fún ọ. ẹlòmíì sì ní ọ̀rọ̀ náà ló fi kó bára rẹ̀. ọ̀rọ̀ ni bẹ́lẹ̀ wọ̀n ní. ọ̀dà ikú táwọn lè dá a mọ́ báyìí. Ọlọ́run sì ni kò sí ní dà. nílẹ̀ yàzónù ní antazabu bihi wa akhafu an yakula òdìbò wa antum anhu ghafilun. àwọn ọmọ táwọn ọba sọ tẹ́lẹ̀ bàbá náà lọ́kọ́ wọn. òun ló tún kọ́ wọn. la ilaha illallah. wàláyé òun lọ́kọ́ òun wọn. náà ló tún kọ́ wọn. nílẹ̀ ajidu bi shay'in tuhaddithuni àdébà Muhammad ó ní a máa kó mi rírà kí n máa sọ gbọ́n tẹ́mi bá ní kí n sọ. وما يمنعني أن أتكلم به إلا مخافة أن أبتلى. ntẹ́ mi fi fẹ́ sọ gbọ́n tẹ́mi bá ní kí n sọ ni pé kọ́lọ́ máa fi dán mi wò. kéèyàn ojú òkúlẹ̀ kọ́ máa gbé sáyé táwọn náà ó sì dáa. àbí kọ́ máa sọ̀rọ̀ kó ní lérí ọ̀rọ̀ tó lé yìí òun wà lérí òótọ́ kọ́dà bí nǹkan wọ́n bá tán sí ni. kọ́dà bó wọn bá ta gbogbo tó ń wí. kọ́dà bó jó lóòótọ́ náà sọ́ra pẹ̀lú ẹnu rẹ̀ torí nǹkan òun lè tán sí ní tòótọ́. فزلزانك لا تقول فتبتلى إن البلاء مؤكل بالمنطق اما تفهم احفظ لسانك لا تقول فتبتلى olówó kìí sábà nìkan ọ̀gá mẹkáníìkì sẹ́ńtọ́rì bọ́sọ̀ spánánù fẹ́ríjì ìwọ náà jù kanu ń jọ́tọ̀ nǹkan sẹ́. bàbá ni mo dúpẹ́ fọlọ́run yìí ní kàtá ní àlùfáà bàbá afa mi ò ṣépè lọ́mọ kéwù kan èmi ní ó sì ní ṣépè lọ́mọ kéwù. mo ò sì sẹ́ àwa ní ò sì ní sẹ́. abẹ́ni tí n bá tiẹ̀ ládùúgbò kan lẹ́nu bá lépè kan lẹ́nu tí ó ṣe lára kí n ṣàdúrà fún kí n jèrè rẹ̀. bẹ́ẹ̀ni ní wàá ti pè fún kọ́ wa lùsì ẹ̀. nífẹ̀ẹ́ lùsì ẹ̀. ẹ̀rọ kan dọwọ́ kálukú wa. ọ̀rọ̀ àfàgbọ́n náà fọkàn balẹ̀ wọ́n lé àfàgbà ti wí mọ̀ni àádọ́rin ọgbọ́n àrọ́mọdọ́mọ ọmọ kéwù wọn mọ̀ lálùbáríkà. àmín àmín. ọ̀rọ̀ rẹ̀ nù. ọ̀rọ̀ ni. àmọ́ tẹ́lẹ̀ kọ́ máa yẹ pé nù àfáwọn náà ti sọ tẹ́lẹ̀ ọláwọn ọmọ kan mẹ́rin àwọn akéwòn ó sì rí ibú ni báyà wọ́n mọ̀ wí yí wọn. wọ́n pa àwọn àfáwọn ti wí bẹ́ẹ̀ kálẹ̀. wọ́n ti wí bẹ́ẹ̀ kẹ́lẹ́ bẹ́ẹ̀. ọlọ́run ká àwọn alájì kún wọn ni. wọ́n sọ bẹ́ẹ̀ kálẹ̀. ọlọ́run ṣe bẹ́ẹ̀ fún wa. ọlọ́run ṣe bẹ́ẹ̀ fún wa. kọ́dà pé ọmọ kéwù bá ń fọwọ́ fa ọlọ́run oníjọ́wọ́ rẹ̀. bẹ́ẹ̀ni kọ́dọ̀ ọkọ àti ìyàwó ẹ ṣọ́ra pẹ̀lú ọ̀rọ̀ ẹnu bí à ń tẹ̀kín ní tàbí fọnù lẹ́wọ̀n láti ẹ̀gbọ́n àtàbúrò ẹ ṣọ́ra pẹ̀lú ara rẹ̀ àwọn làálàá ṣe gbogbo léyìí àwọn máa para àwọn lọ́mọ ni. kọ́sán tí ó jẹ́ yẹn nulẹ̀. ṣe sùúrù bẹ́ẹ̀ bá tiẹ̀ jẹ́ tẹ́lẹ̀ ẹ̀yin ẹ fi wá yí padà. ẹ fi wá yí padà kẹ́ ẹ jẹ́ ẹ̀tọ́ra yín sí. àdúgbò yóò ní tóró. ẹjọ́ tó bẹ́ẹ̀ làwọn bàbá rẹ̀ gbé. kọ́dà bẹ́ẹ̀ wí lẹ́nu náà ìwòsàn ewu aburú bẹ́ẹ̀ bá ti fi wà wí ní àgbákò ni. ìmọ̀ tí mo ní bẹ́ẹ̀ yẹn bá wí kíní kan tó bá ṣe mistake yìí bọ́ sẹ́ni kíní ni ayélujára yìí sọ̀rọ̀ sí àmọ́ sọ̀sọ̀ kí ló sọ náà tẹ́lẹ̀ ìpè náà wọ́n ń tẹ́lẹ̀ ọ̀ ẹnu alùpùpù sọ̀rọ̀ àfẹnu kọ́dà bọ̀ bá tún fẹnu sọ́nà jáníyàn rí ọ̀dà lé ní gbogbo tó bá ṣe bàbá ní gbogbo tí ẹ bá fà ní tí ọ̀tọ̀ da pilẹ̀ yọ yọrí gbogbo tí ẹ bá fà ní ẹ̀ tí ọ̀dà bẹ̀rẹ̀ rẹ̀ bó ṣe yòrò yóò ṣe rakọ̀ra. yóò padà ṣe radarada. àwọn ní kí n túmọ̀ yorò bàbá ní ayòrò ní pé kálukú wọn pé kí ni yìí mà dáa àníyàn rẹ̀ ò sì dáa tẹ́lẹ̀ àbá padà yáyọ́ padà sí rakọ̀rakọ̀ wọn ni à ń ṣe bíà àti wọ́n ṣe bíà bí àkọ́ bí kọ́kọ́ tí wọ́n dami sí dáa báyìí. ọlọ́mọ
dákun ti wọ́ bàjẹ́ o. wọ́n jẹ́ tí wọ́n bàjẹ́ o ọ̀rọ̀ tá a sọ títí wọ́n fi bàjẹ́ ọlọ́mọdé ọtẹ ẹni tí bàtẹ́ ní jẹ́mọ́jọ́ dọ́dọ̀ wa. bẹ́ẹ̀ ni o wọ́n sì rán yẹn bú sáwà náà wọ́n sì rán àwọn náà ń sẹ́ ẹbú. wọ́n sì rán àwọn náà ń sẹ́ ẹbú ọlọ́run gbogbo àwọn àfáà wa dákun ọlọ́run má jẹ́ akọsẹ̀ lára. èmi ṣe wújú bàdé báyìí pé wọ̀jà lè lè sá nà sí bẹ́ẹ̀ ni má jẹ́ akọsẹ̀ lára ilé àfáà má jẹ́ akọsẹ̀ lára àwọn àfáà wa àbíọ́ ni ọlọ́run kọ́ sàmọ̀nà wa o kọ́ sàmọ̀nà èèyàn ò lè rìn kiri ọmọ mi o ọ̀tàdúrà o àtàfà wa náà ọlọ́run máa sàmọ̀nà gbogbo wa. ìyá ọmọ blessing mo kí púpọ̀ ìyá wa lókè lè rú ọjà oníye pọ̀ mo kí gbogbo yín o gbogbo yín yá dáadáa ìyá wa ìyá lẹ́kànlẹ́kùtù gbogbo yín ni mo kí gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa fún wa lẹ́bùn pátápátá ẹ dákun ẹ má bínú pa àárín yín dákọ lónìí gbogbo yín náà ọlọ́run mọ̀ yín ẹ̀yin náà sì mọ̀ pé yín ni à ń ṣàdúrà fún lọ́wọ́ báyìí gbogbo tẹ́ ẹ bá ń fẹ́ wájú ọlọ́run ó ṣe fún yín la ilaha illallah gbogbo tẹ́ ẹ bá ń fẹ́ dákun ọlọ́run jẹ́ ọmọ ṣe déédéé ọwọ́ wa àbẹ̀ ọ̀ni ọlọ́run dákun má fọ̀ tá a wa má fẹ́ ẹ̀ wá pọ̀ tálẹ́nu má fẹ́ ẹ̀ wá pọ̀ tálẹ́nu. min jahdi al-bala wa dhalika ash-shiqa wa su'i al-qada wa samatati al-a'da. Kádọ́là tó pé o. Àforíjì lọ́pọ̀lọpọ̀. Kádọ́là tó pé o. Àforíjì lọ́pọ̀lọpọ̀. ìyá wa lókè àlọ́ fòsè. ìyá wa lókè àlọ́ fòsè ọlọ́run bá wa dúró tì wọ́n lọ la ilaha illallah gbogbo àwọn jẹ̀mọ́ wa lókè àlọ́ fòsè ẹ má bínú ọlọ́run ó jẹ́ ọ̀dà fún yín gbogbo àwọn mẹkáníìkì ni aláṣọ òhun ni wo yín pátá lọ́sà gbogbo àdúgbò kọ̀ọ̀kan lábáyàwó ní yín alájìkò nílé olóyin ọlọ́run jẹ́ ọ̀dà fún yín bàbá balùwẹ̀ ajíkò mi tòní ẹ̀mí yókù dáadáa ìkẹyàtọ̀ là tó pé ó lọ́pọ̀lọpọ̀ kọ̀nà bá dúra yín mi oníwàsí abáyé àbáwá dáadáa. ìkẹ́ àtọ̀là tó pé ó foríjì lọ́pọ̀lọpọ̀ ìkẹ́ àtọ̀là tó pé àforíjì lọ́pọ̀lọpọ̀ olọ́ba Abdulrahim oníwàsí abáyé àbáwá dáadáa. Salatu Rabbi wa salamuhu ọlọ́run salatu Rabbi wa salamuhu ala abina alajiagba o. Olúwa salatu Rabbi wa salamuhu salatu Rabbi wa salamuhu ala abina alajiagba. Ẹni kéwú tí ọba tẹ̀lé ntọ́ba ké. Ẹni kéwú tí ọba tẹ̀lé ntọ́ba ké. Ẹ̀yin afa. Ẹni kéwú tí ọba tẹ̀lé ntọ́ba ké. Kéwú ṣètánì ní kò ní túmọ̀ mí. Ẹni kéwú tí ọba tẹ̀lé ntọ́ba ké. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.